I say good afternoon to everybody. Thank you all for coming here to celebrate with us today. It's the God's doing. It's not by our minds or by our power. It's the Almighty God that is manifesting in the lives of all the Bobagunte Oluiwa ladies. Because we are still ladies. Though we are grandmothers, but we are ladies. We thank God. It's been thin and thick when we started. But today, we are 8 years old. We are giving all the glory, adoration, and honor to the only one, the omnipotent God, the I am that I am, the Father in all, the greatest of all. Iyalode Abiola, Omo Chief Emmanuel Okunowo, the Obasua one of Ijebu. We all give God the glory. We are celebrating today. When we started, we never knew we are going to get to this. But by the grace of God, here we are today. There are some people we started with, they are no more here. We have new members, and to the glory of God, we are over 40. But unfortunately, some of the diaspora members, they cannot make their way due to some reason to come over. We have some that have gone to perform the pilgrimage to give honor and glory to Almighty Allah. In so doing, I say a big thank you to God. I'm saying a big thank you to all our fathers, our mothers, sisters, uncles, brothers, everyone that has come here to celebrate with us today. Bobagunte Oluiwa, as our Kabiyesi, Ọba Egbe Awujale, the Ogbagba Agbotewole, has given us the name 8 years ago, Egbe Bobagunte Oluiwa Akile Ijebu. Oluiwa is the first Kabiyesi of Ijebu land. Bobagunte, we are the firstborn of Ọba Egbe and that is the reason why we say àwa gbọ́gbọ́ làkọ́bí ọba. Bobagunte ẹgbẹ́ wa, ṣebí bàbá wa lónìí ilẹ̀, ká máa rìn ká máa yọ. Téèyàn bá fọwọ́ kàn wá, ó fọwọ́ padà jalè lójú ni. Because we are the apple of God's eyes, and at the same time the apple of Ọba Egbe Ọgbàgbà Agbọ́tẹ̀wọlé. Ọmọ lóhun tó yìnbó ò ní lé òyìnbó olóòṣà. Kábíyèsí rẹ bàbá mi o. Ọba lóhun tó yìnbó ò ní lé òyìnbó olóòṣà. That is our Kábíyèsí for you. So, kí n sọ Ìjẹ̀bú. Gbogbo Ìjẹ̀bú o. Ọmọ Ìjẹ̀bú rẹ̀mí wà. Bí n sọ ọmọ àlè Ìjẹ̀bú. I am born and bred in Ijebu. Ọmọ Ìjẹ̀bú ni mí. Orígun mẹ́jẹ̀rin Ìjẹ̀bú Òde náà ti gbé bí mi. Àti ìyá àti bàbá tó bí mi, they are both from Ìjẹ̀bú Òde. So it is not that I cannot speak Ìjẹ̀bú. I can speak Ìjẹ̀bú. Mo lè sọ Ìjẹ̀bú. Mo lè sọ, mo gbọ́, mo lè sọ. Wọ́n lè sàmì ní Ìjẹ̀bú. Orígun mẹ́rẹ̀ẹ̀rin Ìjẹ̀bú rọ̀ gbé bí mi. So, not to go far, our age is 1959, 1960, 1961. All our members, we have few people that maybe 2 years, 3 years older than us, and we have some people that are not of our age. But because we are accommodating, we are loving, we are kind, we are mothers, we are women of high experience. Èso ló sì nínú ẹgbẹ́
Egbe Bobagunte Oluiwa. Torí sáwà mi ṣiṣẹ́, obìnrin rere tẹ̀lá wa wà, aya rere wa wà. À ń kọ́ ìsọ́kọ, à ń gbọ́ ńlọ́kọ ẹni bá mi wí. Adé ń tọ́jú dédé àwọn ọmọ ẹni. Àwa nífẹ̀ẹ́, à ń fìfẹ́ ṣe, à ń fowó ṣe, à ń fi dédé ara ṣe. So if you are that age, if you want to join us, you are welcome. So for now, Akile Iwuye, we are celebrating our chief council today. And I pray Almighty God to spare our life, to give us long life. It's not going to be the end of our journey because we have just started. Bobagunte ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. We are only 60 years plus. We are going to be 70. We're going to be 80. We're going to be 90. We're going to be 100 plus. As God wishes. And I know God is going to do it. There is nothing we ask from God that He will not give it to us. Because our hands are open. We have a clean heart. That is why we decided to celebrate ourselves and let people of Ijebu know that Oluiwa lórúkọ ẹni jẹ́ ọmọ rere ráwa mi ṣe. Thank you everybody. Thank you our daddies. Thank you for coming back. Thank you. I greet everybody and I know we're still expecting because all our Kabiyesis, they are still in the palace. There are some people that are taking their Igba tí àwùjalè ń gbé fún wa tá a fi ń jẹ́ orúkọ. Bàbá ń ṣe nǹkan lẹ́nu ní palace. So gbogbo àwọn ọba wa tí wọ́n ń bọ̀ wọ́n ìwà palace because they all have to stand with Kábíyèsí to do what is necessary. So afterwards, when they finish at the palace, they are coming over. I greet everybody. Thank you for coming. Almighty God, we grant you journey mercy and we shall all live to celebrate ourselves. Thank you. Oluiwa ò pé méjì o. Àwa tẹ̀ ń pé rire. Oluiwa ò pé méjì o. Oluiwa ò pé méjì o. Oluiwa ò pé méjì o.
lọ́wọ́. Bó o bá ṣẹ̀wọ̀n nílẹ̀ yìí o, àtúnlọ́ṣe làbújá o. Kéènìyàn pé ká má rìn ayé ilé. Kéènìyàn pé ká má rìn kábíyèsí àmójú ẹ̀ rí mọ̀. Kúlù sọ. Abiyamọ fẹ̀mí sọ òun adára. Adára. Ohun abáfẹ̀sọ mú o. Adára o. Àbí ṣé mo pẹ̀lú? Orí bá mi ṣe mo pẹ̀lú. Orí bá mi ṣe mo pẹ̀lú. Ẹtẹnu mọ́. Orí bá mi ṣe mo pẹ̀lú. Ọmọ ẹgbẹ́ Oluiwa ṣe ni wọ́n lówó. Ọmọ ẹgbẹ́ Oluiwa ṣe wọ́n ní bímọ o. Orí bá mi ṣe mo. Orí bá mi ṣe mo pẹ̀lú. Orí bá mi ṣe mo. Orí bá mi ṣe mo pẹ̀lú. Orí bá mi ṣe mo pẹ̀lú. bàbá mi ṣe mo pẹ̀lú. Orí bá mi ṣe mo pẹ̀lú. Ọmọ ẹgbẹ́ Oluiwa ṣe ni wọ́n lówó. Ọmọ ẹgbẹ́ Oluiwa ṣe wọ́n ní bímọ o. Orí bá mi ṣe mo. Orí bá mi ṣe mo pẹ̀lú. Orí bá mi ṣe mo. Orí bá mi ṣe mo pẹ̀lú. Orí bá mi ṣe mo pẹ̀lú. Wèrò lẹ́yìn rẹ̀ o. Omi jọlá ìwà rẹ̀. Àṣà àti ṣe ohun àrí níbi lónìí pàápàá ní Akile Ijebu bá a ti ṣe máa ń ṣe rèé. Nínú bíbí iṣẹ́ Àgọ́wò ni abiyamọ fẹ̀yìn sọ òkúlù sọ ò. Abiyamọ fẹ̀yìn sọ. Adára ohun abáfẹ̀sọ mú o. Adára ohun abáfẹ̀sọ mú. Ajúṣe ohun abáfẹ̀sọ mú o. Ajúṣe ohun abáfẹ̀sọ mú. Àpò oríire ẹ wá jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ́ lójú yín ká tó lọ jókòó. Ìyálóde ẹgbẹ́, ọ̀tún ẹgbẹ́ àti ẹ̀ka ìyálóde ó di dandan pé èèyàn mẹ́tẹ̀ẹ̀ta ní lọ́wọ́. Egbe Bobagunte Oluiwa Ijebu ẹni náà ní ìlú ọ̀gá ìbúlẹ̀. Gbogbo Bobagunte ọdọọdún là rórógbó ọdọọdún là ráùsà ọdọọdún là rọ́mọ òkè lórí ìyàlẹ́ àmì Bobagunte ìdí ìfọwọ́ ìṣe yìí àjọṣe wa àdìbàjẹ́ òwe Bobagunte ìdí ìfọwọ́ ìṣe yìí àjọṣe wa àdìbàjẹ́ òwe. Jẹ́ pé gbogbo yíra bí a ò máa lọ lórí kan àkúrẹ́ yẹn mú dàda yìí ká. Òrèlè ayé kò já ìtànà òkú lòrú kì í là nínú òkòlò. Kò já ti ìyá iṣẹ́ ńlá mi wéréwéré. Kò já tọ̀ gẹ́gẹ́, kò lè jẹ̀ mí lọ́rùn. Kò já ìtọ́jú.